akatakítí ilẹ̀ Yorùbá ẹ kú palẹ̀mọ́ bọ̀dá Trump o ẹ kú palẹ̀mọ́ ṣé ẹ ti gbọ́ ànábì Trump ti padà yarí mẹ́nìbọ̀dì lọ́wọ́ lórí ọ̀rọ̀ Sharia law tí Trump ti sọ̀rọ̀ nísìnyí pé kí wọ́n yọ kúrò nínú òfin Nàìjíríà àwọn náà ti jáde wọ́n ní wọ́n ní yọ Sharia law wọ́n ní ọ̀rẹ́ àwọn yẹn máa pé Nàìjíríà ni wọ́n ní kó ní kálukú lọ́ńdọ̀ ẹ̀rí wọ́n ní every Muslims tó wà ní Nàìjíríà wọ́n ní wọ́n fẹ́ òfin Sharia law Shehu Labeeb ti sọ̀rọ̀ aláì ṣe rí íńtánẹ́ẹ̀tì a máa tàn ra wa pa ni ibi fún ayé ta wà yìí ayé fún ara is fake ayé tá à ń gbénú ẹ̀ yìí fake ni kò sí nǹkan tó rí kò sí nǹkan kan tó jẹ́ original ara àwọn àfa ńlá wa àwọn ànàkùnmù láì àfa yẹn mo láìkè tó pọ̀ ní ṣòkò mo wá ṣe fídíò méjì nípa ẹ̀ àwọn kan lọ ń sọ lẹ́yìn pé èmi wá cleanshin pé jẹ́ kí n sọ̀rọ̀ nípa ìmọ̀ cleanshin mọ́ta ni níwájú ta ni àti ta ni pé jẹ́ kí n sọ̀rọ̀ nípa ẹ̀mọ́ ó ti wá bọ́ta sí i o ó ní ẹ lọ dira o ó ṣọ́ọ̀kì mi o ara àwọn àfáà lọ rí láyé ta lọ lọ́hùn tí wọ́n ti ṣó wọn bá ti mọ̀ wọ́n ẹ bá mi kọ́kọ́ wọn sí comment section ó ní ẹ lọ dira o àbí mi gbọ́ dáadáa ni láyé pé wọ́n ní wọ́n máa bọ odò ilé mẹ́ja tó ní wọ́n wá bọ Ọ̀ṣun tó ní Ìlọrin ò léegun Ìlọrin ò lóòṣà Ìlọrin ò ní ẹ̀hùn gbẹtugbẹtu wọn ò ní wọn kì í ṣe kan wọ́n léegun ẹ̀hùn Kùránì nìkan ni wọ́n gbójúlé ó ní ká lọ dira báwo ó ṣọ́ọ̀kì tó ṣọ́ọ̀kì ẹ̀yìn náà àfáàyè ní ká lọ dira aláàmàtọ́ra wa pa ni ẹni tí ò bá gbọ́n ní àwẹ̀ máa ń gbò lórí ìtàlẹ́ ayé ta wà yìí ẹni tí ò gbọ́n tí ò ṣe làákàyè múra ẹjọ́ pa ọ́ wọ́n ti pa ọ́ lọ àwọn lọ́nu àfáàyè náà sọ̀rọ̀ ó ní wọ́n pa ẹ́ báyìí ó láwo ẹ̀ lọ nìyẹn ó ṣọ́ọ̀kì mi o if this is coming from Ìlọrin mi mọ̀ ó dàbí ẹni pé AI ni àbí AI ni ó dàbí pé AI ni kò lè Ọlọ́run kò lè jó òótọ́ àmẹ̀bọ Mr. Wasiu Fẹ́mi àmẹ̀bọ nìyí àti ìṣó àfààyàn yìí ti ń kọ́rùkọ́ aláì Mr. Fẹ́mi Agbájé Wasiu Fẹ́mi àmẹ̀bọ ní jẹ́ kí ọkọ̀ ó dàbí pé AI ni ọlọ́wọ́ ó ṣàkẹ́yìn náà má mi kò foríjì mi ì tí ì gbà ó AI ni jẹ́ ká gbọ́ ní AI ni kò lè jẹ́ original AI. ẹja fún tí wàá ṣe ìyẹn fún àtẹnugbé ẹjẹ wa gírí kan sọ́wọ́ gírí kan bá mú gírí kan sára ó ti lẹ́lẹ́ mọ́ tó bá ta ó mọ́lẹ̀ kan tí ó ràn ó yẹ kó gbèsè ni ẹgẹ́ tó bá ta ó mọ́lẹ̀ kan tí ó ràn lọ́gbọ́n kò ṣe ó gbèsè ni ó sáré nítorí dìfẹ́ǹtì rẹ tó fi bí ayé tẹ́ ìdájọ́ náà. nítorí dìfẹ́ǹtì rẹ tó fi bí ayé tẹ́ ìdájọ́ kọ́. Ọlọ́run náà ní bẹ́ẹ̀. Ọlọ́run ló wà ń bẹ̀. ẹgẹ́ ti Ọlọ́run ní bẹ́ẹ̀. àfáà ni Ọlọ́run ló wà nínú tó máa fi dìfẹ́ǹtì ẹ̀ tó máa fi gbélé ayé pẹ́ sọ̀rọ̀ ẹ́ ó fẹ́ ṣọ́ọ̀kì mi bákan mi mọ̀ bóyá ó ṣọ́ọ̀kì ẹ̀yin tẹ̀ ń wò mí ìdèdú mi ò gàgá ó ń ṣe mí lára bákan mi ó dà pé mi tí ì gẹ̀ẹ́tì ẹ̀ ó dà pé mi ì gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa Ọlọ́run ló wà ń bẹ̀ àfáà yìí ọ̀rọ̀ tí wọ́n sọ débẹ̀ kò tó gùn very long video ni ọ̀rọ̀ àwọn bandits ni wọ́n sọ débẹ̀ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn ajínigbé agbésùnmọ̀mí wọ́n ní ká lọ dira àfáà ní ká lọ dira ṣé lè ń pariwo iná ariwo lọ dira iná là ń pa fún yín tẹ ló ní ṣíríkù ni wá ẹlẹ́bọ làwa igún ni wá a máa ń jẹbọ ni àfáà ní ká lọ dira ọ̀rọ̀ yẹn ó fẹ́ fọ́ ní bákùnbákùn àfáà ìbára gbóhùn sókè. àwọn èèbó ṣe ṣe kí tọ́lá fi kú máa bulletproof báyìí bulletproof tọ́lá mú wá pẹ̀lú àṣírí
ẹ lò ó ìjà yín tán ni o. Kúlẹ̀ púpù tọ́lọ́ mú wọn pẹ̀lú àṣírí ẹ̀lọ́. Ẹ̀yẹ kò ní pa ẹ̀mí dànù o. Ó ṣe ọmọ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ afáyì nǹkan tó fi ṣe láìkẹ́ láti ilẹ̀ nìyẹn o káwọn òwe gẹ́gẹ́ tó pé ń ra kílíṣì àgbà mo fi play fídíò ẹ̀ mọ́ mo láì kí hàn ní ṣúkúdì lórí kí hàn ní ẹni tó wà lórí Facebook YouTube TikTok ṣe ń gbọ́ mo láì kí hàn ní ṣìngbáká kí hàn ní dáńgbáná ṣókò kí hàn ní lórí mo láì kí máa play fídíò ẹ̀ gan mo láì kí máa play fídíò àfáì kí máa play ẹ̀ kí bá ti sọ̀rọ̀ mo mọ̀ pé ó ní ṣìnṣìn lórí ọmọ Kòròdú ni so mo mọ̀ pé ó ní ṣìnṣìn lórí so mo láì kí máa play fídíò ẹ̀ táwọn kan wá ní wọ́n ń wá náà ni wọ́n wá nú cleansing àbí like ayé la gbé àbí ẹni afẹ́ ni mo já ọ ní o wàhálà arọ́wàsí gbé ẹnu ẹ̀ dákẹ́ jẹ́ kí n ṣe arọ́wàsí ẹ̀ ká tún bẹ̀rẹ̀ ṣé kí n tún bẹ̀rẹ̀ kí n rọ́wàsí fàáfàá mo fẹ́ rọ́wàsí ṣé kí n tún bẹ̀rẹ̀ kí n ṣe arọ́wàsí fún àfáà wa yìí ẹ bá mọ orúkọ yẹn bá wa kọ sí comment section ẹ bá mọ orúkọ àfáà wa yìí ẹ bá wa kọ sí comment section àánà kúmọ̀láì bàbá. Tí wọ́n ṣe ìyá fún àtẹ̀wọ́n pé ẹni tí wọ́n mú kìnnì kan sọ́wọ́ kìnnì kan bá mú kìnnì kan sára ó ti bẹ̀rẹ̀ mọ́. Àfáà wa ní ẹjẹ́ àtúnfá tí wá ṣe wọ́n ní gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ máa ń sọ pé tíyàn bá di òǹdè má pa tó lò fúnpá tó lò gbàdí àbófin kìnnì kan di ẹ̀mí ẹ̀rọ wọ́n ní gbogbo ẹ̀yin àfáà tẹ́ ní ká má lá nǹkan ká má jẹ nǹkan ká má mú nǹkan wọ́n ní ẹjẹ́ àtúnfá tí wá ṣe o àna kúmọ̀lá. Ẹ bá ta ó mọ̀lẹ́ kan tí ó ràn án ó yẹ kó gbèsè ni. Àfáà wa ní tó bá ta ọ́ níbọn lẹ́ẹ̀kan tí ò bá ràn ọ́ wọ́n ló yẹ kó o bẹ́ẹ̀sì ni ṣé n pàfà tó wà lẹ́gbẹ̀ẹ́ tó wà lẹ́yìn àfáà yẹn kò lè tú àwátá lè tú ní ìgboro fọ ìgboro àfáà wa ní tó bá ta ọ́ níbọn lẹ́ẹ̀kan tí ò bá ràn ọ́ ó yẹ kó o bẹ́ẹ̀sì ni tó bá bẹ́ẹ̀sì ọmọ wa lọ lodge tó bá lodge wọ́n náà wá wò wá side wáyé kójú ẹ̀ dọ̀tí pé wọ́n sì lè àpò kí ló ń ṣẹlẹ̀ yín wo ni bọ́lá ti wá alọ́wọ́ àti wùyí bàbá alọ́wọ́ àti wùyí ẹ̀yin lẹ́ ń pè mí léṣu wùyí ẹ̀yin bàbá mi fi alọ́wọ́ àti wùyí sí ẹ̀fọ́ wa ni wàá bẹ́ẹ̀sì wàá kọ́kọ́ wàá gàsọ̀ pé wàá bọ́lá ti ṣẹlẹ̀ kó tó yá àfọ àìsàn. Tó gbá ó mọ̀lẹ́ kan tí ó ràn án gbogbo ló ṣe. Ó sáré nítorí ìfẹ́ǹtì rẹ tó fi gbé ayé pẹ́ ìkẹ́kẹ́rẹ́ mọ́. Àfáà wa ni tó lè dìfẹ́ǹdì rẹ tó fi gbélé ayé pẹ́pẹ́ tẹ́mi ò fi gùn bí ẹ̀mí àwọn aṣíwájú. Àfáà ní nǹkan kékeré kan o àti lọ sílé Ifẹ̀ àti ráwọn bàbá wa tí wọ́n lò 700 years 1000 years láyé. Àfáà wa ní kékeré kan tó fi di okùn ẹ̀mí wọn mú ọ ní kò bẹ́ẹ̀sì. Ọmọ tó bá ta ẹ́ nìbọn tó bá ti pẹ́ kò wọlé. Ẹskísà ṣé wọ́n máa ta ọ̀bọ̀n tí òfin ní wọlé ṣé kàkà kò sí ìbéèrè ní kàkà. Ababa Kafati abi 99. Make I show his face. Come on to YouTube. Ma wa ni mi lára lórí Facebook. Ma wa ni mi lára o mi de ma switch. O ni Àfáà wa Àánà Kúmọ̀láì. Orí Yorùbáwùyí ló ma wà. Àfáà wa ma show Àfáà Labib Sheikh Labib ló ń sọ̀rọ̀. Mo like kí hàn ní dangbana. Ó ní dangbana. Ó lápò ní dangbana mo ṣe like ẹ̀. Bàtà ọmọ kínkìnkí àfáà wa sọ pé wọ́n wá cleansing ayé yín ó bá fùrọ̀ ìyá yín láyé òní Àfáà wa tó sọ ni. Àwọn wá sí Wùyí ó dùn mí jà wá mú láwà ní mi wá. Protect yourself, don't let them kill you. Orí page Àfáà gangan ló wà ṣe àwọn náà kọ síbẹ̀ wọ́n ní protect yourself, don't let them kill you. Àánà Kúmọ̀láì bàbá ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Tó lè dìfẹ́ǹdì rẹ tó tún fi gbáyé pẹ́ nǹkan kékeré kọ́. Ọlọ́run náà ní gbẹ́ngbẹ́. Àfáà wa ní tí ó dìfẹ́ǹdì rẹ tó fi gbélé ayé pẹ́ wọ́n lọ́lọ́run náà ní bẹ́ẹ̀. Allahu Akbar. Gẹ́tì àwọn àfáà wa wọ́n ní takbir láà. Ẹ bá wa kà Allahu Akbar náà. Ẹ bá wa yọ̀ǹbọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Àfáà wa ní tó lè protect rẹ tó fi gbélé ayé pẹ́ wọ́n ní kì í ṣe nǹkan kínkínní fa
wọ́n lọ́lọ́run náà ní bẹ́ńbẹ́ kí ni ìtumọ̀ ẹjọ́ ẹ bá mi kọ́ mi láì gbẹ́jẹ́ wọ ẹnu mi ò má bá yín jà o kí ẹ bá mi kò túmọ̀ kọ́ tá a fà wá mi pé n tó lè protect fani mo já yín sí ni o kí ẹ gbọ́ yà fani mo já yín sí jàǹjáǹsì o ṣe Làbíbù orí ẹ wà ń bẹ ọmọ Kòròdú ọmọ ọgbọ́n ó yà jára ọmọ ọgbọ́n jára ẹ Ọlọ́run ní bẹ́ẹ̀ àwọn èèbó ṣe kiri tó máa fi kú máa bulletproof báyìí. àfọwọ́ ní kí ló táwọn èèbó tí wọ́n ṣe bulletproof táwọn fi ń protect ara wọn tí wọ́n wá fún àwa ní ẹ̀sìn tí wọ́n ní ká mọ́ lò ṣíríkù tí wọ́n ní ká mọ́ ṣe ẹbọ ká mọ́ ṣe tutù wọ́n ní a mọ́ lò kígbẹ́ wọ́n ní a mọ́ lò fọ̀bọ̀n. àfọwọ́ ní kí ló dé táwọn èèbó tí wọ́n ṣe bulletproof ṣùgbọ́n wọ́n ní ká mọ́ lò kí náà máa ń lò yẹn náà ayẹta báyìí sallallahu alaihi wasallam Yorùbá wuyi God bless you ìyá mi àwọn tó mọ yìí mi wọ́n ṣe sallallahu alaihi wasallam fún mi ẹ̀yin tẹ́ ẹ̀ mọ yìí mi ẹ máa wò mí ẹ má ṣe sallallahu alaihi wasallam àwọn wá sí wòye wọ́n wà bí wọ́n wò mí inú ti ń bí wọn bẹ́ẹ̀ yẹn ẹ fẹ́ bínú kú ẹ fẹ́ kéku Yorùbá wuyi èmi àti àjọròpọ̀ ni ṣé Làbíbù ẹ bá wa gbọ́n sókè àná kún mi láì bàbá. bloodproof tọ́lọ́ mú wá pẹ̀lú àṣírí ẹ lò ó. bàbá wa ní bulletproof tí Ọlọ́run mú wá pẹ̀lú àṣírí ànákùnmùláì wọ́n ní ẹ lò ó bulletproof tí Ọlọ́run mú wá Allahu Akbar Allahu Akbar Allahu Akbar kẹbíra wọ́n ní bulletproof tí Ọlọ́run mú wá pẹ̀lú àṣírí àwọn bàbá ní kẹ́ ẹ lò ó wọ́n láwọn já yín sí ni ẹ sọ̀rọ̀ àfà. já yín tán ni o. bulletproof tọ́lọ́ mú wá pẹ̀lú àṣírí ẹ lò ó. wo ohun tí ẹ ti tínrín jù bàbá wa ní bulletproof tọ́lọ̀ mú wá pẹ̀lú àṣírí wọn láwọn ní kẹ́ ẹ lò ó wọn láwọn já yín sí ni wọ́n ní mo já yín sí wọ́n rẹ́ yín sí ni wọ́n gé yín sí wọ́n rún yín sí ni bàbá sókè. ẹyẹ kó lè pa ẹ̀mí dànù o. ó ṣe ọmọ ọgbọ́n. mi ò ṣẹbọ o. àfọ́ wa ní lórí tàbí tàdé yìí wọ́n láwọn ò lè lose guard kẹ́nìkan pa àwọn dànù. bàbá wa Ànákùnmùláì wọ́n lórí tàbí tàdé yìí wọ́n láwọn ò lè lose guard àwọn ò lè jẹ́ kẹ́nìbọ̀dì pa àwọn dànù. wọ́n lọ́lọ́run ló mẹ́lẹ́bọ o protect ara ẹ protect yourself ọmọ ọgbọ́n mo fi fọ́ọ̀kì èké is my hobby. ọmọ ọgbọ́n wọ́n ní kẹ́ protect ara yín o defend yourself. àfà ẹ bá gbóhùn sókè Ànákùnmùláì. wọ́n bá bí àdálé ọ tó bí ọwọ́ rẹ̀ dànù tó kúrò kó hàn yóò kọ́ ọkàn. àfà wa ní ìwọ tó ò dira wọ́n bá mú lẹ́bẹ̀ àbí yùtì wọ́n bá máa sáàní ọwọ́ ẹ̀ wọ́n ní wàá ti di báyìí. wọ́n ní kódà tó bá wá sá lẹ́yìn ìgbà yẹn wọ́n lọ́ọ́ ti dán lọ́wọ́ kan èmi kọ́ ni mo sọ yẹn ń gbọ́ ẹnu àfà wa o. wọ́n ní táwọn ọmọ oró tó ń lo sword àbí lẹ́bẹ̀ àbí yùtì àbí paná wọ́n tó bá kọ́kọ́ fẹ́ bẹ orí ẹ̀ sí méjì báyìí tó bá fọwọ́ gáàdì ẹ̀ ọwọ́ ẹ̀ ti lọ ẹ kọ̀ntínú àfà wa. bọ́dọ̀ ti ní àǹtí àdá tó gbére tí ò rán. ó ṣe ọmọ ọ̀rọ̀ náà Làbíbù mo gbé fún ẹ ìwọ tó bá ti ní àǹtí àdá tẹ́rí ọ̀rọ̀ ó tọ̀rọ̀ ní kí ẹ máa sọ yìí kí ẹ máa sọ òun fáàtì làfà yìí ń sọ fún yín ó ní ìwọ tó bá ti ní àǹtí àdá everybody yẹ lọ ṣe àǹtí àdá àǹtí kí lórúkọ ẹ àǹtí ìbọn àǹtí whatever wọ́n ní kẹ́ lọ ṣe o àwọn ọ̀dẹ̀ sí Nàìjíríà báwo la ṣe fẹ́ ṣe tiwa báyìí torí excuse me àfà Ògún gbọ́dọ̀ wá sẹ́ẹ̀lì sí mi máa gbà ẹgbẹ́ ìjọba àǹtí àdá o àǹtí ìbọn àǹtí gbogbo ẹ̀ ẹ bá mi sẹ́ẹ̀dì ẹ àǹtí àdá wàhálà mo láì kéèyàn ní kéèyàn ní kúlíkúlí lórí àfà ẹ bá gbóhùn sókè àǹtí àdá àǹtí ìbọn. òdèrè eré. wọ́n ti gbé ilé olùkọ́ àrùn ẹ̀ mọ́tàkù wọn. ẹni tó bá wí ní ogun tó lẹ́yìn ogun ló wí ní ogun. bẹ́ẹ̀ ni. nígbà míì àtọ̀. àmọ́ sẹ́ńtà mi. àfà ó ti mọ Kòròdú ni ó ti wo fíìmù orí ẹ̀ ti takù ó ní máa gbé àdá lé ẹ tó bá ti wọlé ó ní máa dúró
ẹ pé Pasuma náà kọrin ó ní má dúró má rọsẹ̀ má sáré àṣàjù láyé má dúró má rọsẹ̀ má sáré má dúró má rọsẹ̀ let's move forward but má sáré àṣàjù láyé àfáàní tó bá ti gbé lé ẹ tí ò bá ti ṣìràn ẹ wọ́n ní kó japa borrow leg join your leg make you dey run dey go àfáà dá fún yín. gbogbo tó lè ní sá. họ ló fi lọ túnra mú pé ló wọrí a máa múra wa. ìtura ó yá ẹ wá a máa múra wa. ẹgẹ́ ti ní nínú lọ́dún ìgbò òmòyájà òun ní kò mọ yóò hàn ànábì náà hàn. ànábì Allahu Akbar sallallahu alaihi wasallam àfáà ní ànábì náà họ wọ́n jẹ́ ànábì náà gbèjà ànábì náà sá àgbo ẹ̀ tó sí pé Sunday Igboho sá nígbà tó rí àwọn kinní kan wọ́n lè gbowó ó fọwọ́ kó fún ẹni ó fọwọ́ kẹ́dùn ẹni wọ́n lánàbì náà họ mọ̀jàmọ́ sánú wọn a máa kíkọ́ ojúlógún. He who fight and run lives to fight the other time. Ìwọ tó bá mọ̀jà tó bá tún mọ̀ sá o lè bógun lọ sọ̀rọ̀ àfà. gbogbo ìgbà tó bá ní ọ. wọ́n kẹ́yọ̀ sọ fún mi pé tí wọ́n ti lo kinní kan tí ò jẹ́ kẹ́ta náà yàn pé ó ṣe bọ́ ẹ bọ́ ọ̀dọ́ tiẹ̀ lọ Ọlọ́run ló mẹ́lẹ́bọ̀. Ọlọ́run ló mẹ́lẹ́bọ̀. ìjà yín tán ni o gbé níbẹ̀ ni o. jà yín tán. nínú kí lórúkọ ẹ̀yìn àfáà yìí sọ̀rọ̀ débi wípé wọ́n sọ̀rọ̀ lóye Sunday Igboho gan. It's a long video about 1 hour something minutes so mi fẹ́ 2 minutes yẹn náà ti tó díẹ̀ tó nínú kan ní ìkan ẹ bá mi tẹ̀ Kubiru láì fún àfáà Labib kẹ wá ṣe sallallahu alaihi wasallam fún arọ́wà sí Yorùbá wuyì ní ẹ sallallahu alaihi wasallam mi lórí Sharia law ní Nàìjíríà ẹ̀yin alákatakítí inú ẹ̀sìn ẹ kú palẹ̀mọ́ o ẹ kú ìgbáradì fún Donald Trump ẹ ṣe nǹkan tó ṣẹlẹ̀ ní Iran ẹ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní Iran ẹ̀yin alákatakítí ẹ̀sìn now Amẹ́ríkà ti ní kí wọ́n yọ Sharia law kúrò nínú òfin Nàìjíríà ṣùgbọ́n àwọn nọ́tánà ti bọ́ta wọ́n ní gbogbo àwọn làwọn fẹ́ Sharia law ní gbogbo Muslims lè fẹ́ Sharia law ní Nàìjíríà máa play fún yín ní gbogbo Muslim pátá ní gbogbo ilẹ̀ fẹ́ Sharia law ní Nàìjíríà wípé àwọn ò lè yọ òfin yẹn kúrò ó dẹ̀ ti di oko lérí ẹ̀mẹ́ ìka sọ nírọ̀ ṣé ká sọ nírọ̀ ni kíní kan lérí kíní kan lérí ìpàdé dorí bẹ́ẹ̀dì so ẹ kú palẹ̀mọ́ àfẹ̀sì kó má jẹ́ pé gbogbo àwọn tẹ́ ti dúnkòkò mọ́ lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ ti fi kọ́mẹ́ǹtì àgbákò dúnkòkò mọ́ tẹ́ ti halẹ̀ mọ́ àwọn ará àdúgbò yín tẹ́ ti lọ nà mọ́ kí lórúkọ ẹ̀ nígbà tí Trump bá wọlé wọ́n ṣe wọlé sí Iran ẹ̀rí kó di president Iran tó máa ń ṣe pé àwídìí ẹ̀ ó dẹ̀ yẹ pé ẹlẹ́sìn kan náà jọ ní oníkíní bákan náà jọ ní gbogbo yín oníkíní bákan náà jọ ní gbogbo yín so ẹ jẹ́ àti nǹkan tí Trump lọ ṣe fún nísìn ẹ̀yin tẹ́ jẹ́ ti Nàìjíríà náà kó má yẹ pé àwọn èèyàn máa tọ́ka yín ó náà ókè jòsí mo ti rí kíní ẹ ọmọ nǹkan má wulẹ̀ waste data ẹ̀ mo rí kíní tó mo rí message má wulẹ̀ waste data ẹ̀ mama jọ́ta àwọn tó máa gé mọ́ra wọn mama jọ́ọ̀tì ẹ̀ kalẹ̀ fún ẹ bàbá mi so ní waste data ẹ̀ so ẹ kú múra sílẹ̀ àwọn Amẹ́ríkà ti fò wọ́n gbé àpẹ after Iran ń sìn Iran tí wọ́n ti lọ mú president wọn ó dàbí tó ti lọ alaskonko alaskai ó dàbí pé wọ́n ní Nàìjíríà ló kàn gbogbo ẹ̀yin tẹ́ máa halẹ̀ mọ́ àwọn èèyàn ládùúgbò yín tẹ́ ń bá wọn jà tẹ́ ń fi òwò wọn tẹ́ ń fi tiná wọn àti lórí íńtánẹ́ẹ̀tì ní àti ládùúgbò ní àlè rìn àlè sọ̀rọ̀ àdọ́bì ní apá ọ́ ni ẹ̀sùn wa ní apá ọ́ ni ẹ̀sùn wa ní apá ọ́ ni ó yẹ mọ́ apọ́ìntì ilé ọ̀kọ̀ọ̀kan ni èèyàn pé mi ò sí Nàìjíríà mi kọ́ ni mọ́ apọ́ìntì yín o àwọn ará àdúgbò yín tẹ́ ti fòró tẹ́ ti fìtínà tẹ́ ti dà láàmú àwọn náà máa apọ́ìntì yín báyìí tẹ́ ń tó wọlé tó lọ pa kí lórúkọ ẹ̀ president odidi Iran àníbi tẹ́ ya ẹhàn ọ̀nàdé tẹ́ ya kúrí aláìní làákàyè tẹ́ sínwín tẹ́ ya wèrèdé even Saudi Arabia ó support Trump ẹ̀rí tẹ́ ti ṣí èrè
because the world is tired of all these extremists. Even Saudi tó fún yín lẹ́sìn wọ́n fẹ́ kẹ́ bá yé àwọn jẹ́, wọ́n fẹ́ kẹ́ burúkú àwọn jẹ́, wọ́n máa deny yín tó bá ṣẹlẹ̀ tán wọ́n yìí máa fa ẹ̀pọ̀n yín ni. Everybody Saudi máa deny yín, everybody máa deny yín, gbogbo ẹ̀yin agbésùnmọ̀mí ilẹ̀ Yorùbá, everybody wọ́n máa deny yín, wọ́n máa wá fà, wọ́n máa fà yín, wọ́n máa dúró ilé yín ni fún Trump bọ̀dá tó ń gbé nọ́mbà 72 ń bẹ̀ yẹn alákatakítí ni. Ilé nǹkan Amẹ́ríkà kó tó ṣe kínní wọ́n kọ́kọ́ ṣe investigation ládùúgbò, wọ́n ti ṣe investigation bákan wọ́n máa ṣiṣẹ́ wọn. Alákatakítí ni. Awólọ àwọn náà ti á dìnnà yín, wọ́n ti àṣẹ gbọ́ pé wọ́n ní wọn rí bàbá wa Ṣètánì Ṣókótó kó tó di pé àsìkò àwẹ̀ èdè náà ti ń wá àwọn bẹ́ẹ̀ kan travel ní Ṣètánì Ṣókótó, wọ́n ní wọn rí wọn kó tó di páwẹ̀ èdè. Àwọn kankan náà announce àwẹ̀ tọ̀lẹ́ tó announce àwẹ̀ bí wọ́n travel lọ́wọ́ àbára aṣọ wọn dé láyàtà àlàáfíà. Nígbà tí Saudi gbọ́n wà láì má mi yẹ ẹ̀dá lè fọ́ọ̀sì ṣàríà lọ lé wa lórí. Now sọ̀rọ̀ ń tiẹ̀ náà. You cannot stop Sharia practice in Nigeria. Islamic Council tells USA lawmakers. Àwọn Islamic Council ti sọ fún USA lawmakers wípé wọn ò lè stop Sharia law ní Nigeria. Wọ́n ní gbogbo ẹ̀yin mùsùlùmí máa gbé jáde o, gọ́vnà gan sọ wípé gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá ẹwà Nàìjíríà ní gbogbo yín lẹ fẹ́ Sharia law. Ṣé lóòótọ́ ni gbogbo yín fẹ́ Sharia law? Ẹ̀yin mùsùlùmí Nàìjíríà ṣé lóòótọ́ ni gbogbo yín fẹ́ Sharia law? Èmi ò mọ̀. Gbogbo yín lẹ fẹ́ Sharia law lóòótọ́? Bá mi sọ̀rọ̀ sókè. Say you know if you stop her. US stop their practice in Nigeria. Islamic Council tells USA lawmakers. They say you know if you stop her. Oh yeah. US stop, enough is enough. Ó ti di wèrè. That you cannot stop them not to practice Sharia in Nigeria. Whatever you can do it. That's what they are saying. Wọ́n ti ní nǹkan tó bá fún Amẹ́ríkà tó bá fẹ́ ṣe kó wá ṣe. They jerry but that wa olórí pípọ́n bíbí adarí pọ́n of Nigeria, adarí pọ́n of America Nigeria Limited mo jerry ẹ̀ etí pogun. Who be you and what if you do that you can never stop it? The Islamic Council in Nigeria is telling US lawmakers enough is enough. Why are the pushers like this? Anything we want to do, you cannot stop it. Hey. So make you see who get power. Whether these people now can tell America that they cannot stop it, or America will use their power to stop it, or America will find a permanent solution for them to do it. You can now see that the IPOB guys have been defeated because they said they cannot coexist. They cannot stay again as Christians in Nigeria. And these guys said they must practice their Sharia. So what do you think is the best solution? America should tell us what is the best solution now. If these guys say they cannot stop, and the Biafran people and Christians in Nigeria said they must stop, now they are not telling America. The Islamic Council is telling US lawmakers that you cannot stop it. So let us see. Power don't jump power. Hey! We will know whether they feel stop them or they don't stop them. But I will ask the Islamic Council in Nigeria to advise, tell us the best solution. What do you think they should do for you people to continue having it? Or do you agree that the Biafran people now should find their way and go and have their independence so that you guys in the north can practice whatever you want to practice? We want to see a comment. Make a comment. Let us see. Because these guys with heavy heart, they are saying that America and US can never stop it in Nigeria, and we never advise them on what to do on Sharia. Sharia is compulsory. They must do it, whether you like it or not. President J. Trump, they must do their Sharia, whether you like it or not. Chicken now. Share this video. Let us see what will happen next. We will give you updates. Whether they. Ẹ jọ̀ọ́ tó lè bá wa share video ká mọ̀ nǹkan tó máa happen next. Bá wa fi comment in the comment section. Power don jam power. Agbára ti jam agbára, ogun ti jam ogun, wàhálà ti jam wàhálà. Àwọn Islamic extremists in Nigeria,
pẹ̀lú Amẹ́ríkà wọ́n yẹ jọ kó ẹ̀ṣẹ̀ tira wọn ni pé Trump ìyá ẹ̀ tó bá wà lórí sàríà lọ yẹn ó lè jẹ́ lọ wọ́n kó ẹ̀ṣẹ̀ ti Trump báyìí ni tó lórí sàríà lọ sẹ́ẹ̀ àwọn tó máa kú ní sẹ́ẹ̀ ó lè jẹ́ lọ so ẹjọ́ torí Ọlọ́run kí ló máa ṣẹlẹ̀ now another governor tó lẹ́yìn tẹ́ wà lórí TikTok and Facebook ẹ yẹ kí n lo kí ni fi ṣe governor kan ti wá bọ́ta ní Nàìjíríà ń sìn ó ní gbogbo yín pátá tẹ́ ẹ jẹ́ mùsùlùmí pátápátá ó ní gbogbo yín lẹ fẹ́ ṣàríà lọ. People don't know what Sharia is all. But you see, people don't know what Sharia is all about. First of all, Sharia is the principles and practice of Islam. You can't separate Sharia from Islam. Only Sharia is principle of Islam. Ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin ọmọ ìyá mi. Ṣé Islamic State ní Nigeria? Ṣé àwọn people ṣé wọ́n rí Nigeria bí Islamic State ni? And this is Sonny Yerima, a 3-time senator and a governor. Ó ti jẹ́ senator lẹ́ẹ̀mẹ́ta, ó dẹ̀ ti jẹ́ governor ní Nigeria. Ó ní gbogbo yín pátápátá tẹ́ ẹ wà yẹn o, ó ní lẹ fẹ́ ṣàríà lọ. Bí a kì í máa ń fẹ́ síbi tó máa ní speaker. Ó ní gbogbo yín pátápátá lẹ fẹ́ ṣàríà lọ. 24 báyìí àti rogo. Trump! Wọ́n retí rẹ o káàbọ̀. Ṣe dáadáa lóde Trump wọ́n ti ń retí rẹ o káàbọ̀. Ẹ jọ̀ọ́ ní ṣàríà lọ gbogbo yín pátápátá lẹ fẹ́ ṣàríà lọ. Ọlọ́run á bá yín yanjú ẹ o. Ẹ jẹ́ kí n wo But you see, people don't know what Sharia is all about. First of all, Sharia is principles of. Principle pa láyé ẹ̀. Yẹ kí n fi speaker kalẹ̀ máa gbọ́ ní speaker. Wọ́n ní most of you don't know what Sharia law is. It's the principle of Islamic. Bí ẹ gbọ́ wá ní Islam ni o, kò yé mi. Sọ̀rọ̀ sókè. Kí ló ṣẹlẹ̀ lájúde ọ̀run o, ara ń sán olú ọ̀run dé. Kí yẹn tó máa connect lọ yẹ kí n fún yín fídíò mi tó máa wò. Àáfàá kan tí wọ́n lè pè. Ọlọ́run níta tí ẹ bá oríta bí ta dé yìí oríta kò gbọ́ nǹkan kan everybody wà báyìí. Àáfàá ẹ gbóhùn sókè kí yẹn tó máa download lọ. Olórí burúkú ara yín torí pé ọ̀rọ̀ yín ti jẹ nípò báyìí. Ọ̀rọ̀ yín ó ti jẹ nípò olórí burúkú yín. Olórí burúkú ni wọ́n. Ní àfàgùn kẹyìn àparò ìtọ́jú wọn lójú rí. Rí bí tẹ́ bá yé ìsìlámù dé níbi ọ̀rọ̀ olórí burúkú tẹ̀ máa sọ káàkiri. Wọ́n ti bá yé ìsìlámù jẹ. Ẹ sì wá sí òfò wá sí tí ó gùn ló fàyè ọ̀rọ̀ bíbí ayé wà lánàá ló tó wà lónìí. Ọmọ ọmọkùnrin fún bàbá rẹ̀ òun wọn sì gbá ẹ̀nàwọ́ síra ayé lọ́ọ̀kan wá sí òfò tí ó ṣàǹfààní tí ó develop technology tí ó develop our environment wá sì ti máa sọ yẹn tí máa sọ ọmọdé arrogance gbogbo rẹ̀ ní ìsìn ẹ̀rí mi tẹ́ báyé ìsìlámù dé. Wọ́n ti báyé ìsìlámù jẹ. Ẹ láwọn bàbá yẹn ọ̀dà. Wọ́n ti báyé ìsìlámù jẹ lẹ́yìn bá. Bàbá yẹn ọ̀ma sí ẹ̀yin lè fẹ́ mọ́súmọ́ fò wá. Wọ́n kékeré fún yín pa àwọn àdéhìsì tí ọ̀dà nínú àwọn àdéhìsì ẹ̀yọ́ sọnù ẹ bẹ̀rẹ̀ sí tẹ́lẹ̀ kéyìn bo bàbá ń bàbá. Àwọn náà tó sọ̀rọ̀ apámọ́ra àwọn náà tó sọ̀rọ̀ sókè ẹ tó rìpọ́ọ̀tù àkáǹtì wọn ẹ tó búlọ̀kù wa Ọlọ́run búlọ̀kù ayé yín o. Ó padà di èpè. Ibi ọmọ pa àwẹ̀ Ramadan lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pariwo pé ẹ má bu Kristẹni mọ́ ẹ má bu ẹ̀bá aláwo mọ́ ẹ fi kálukú lẹ jí kálukú ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ bẹ́ẹ̀ ti sórí burúkú ní ìṣe ẹ ti ṣe wá àṣẹ ẹ ti fi bayé jẹ́. Àwọn olóòṣà wọ́n máa gbà ní gbàwẹ̀ tẹ́lẹ̀
àwọn ẹlẹ́bọ táwọn pẹ̀lẹ́ ẹlẹ́bọ wọn máa bá ní gbàwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn náà gbogbo wọn náà kálukú ń ṣe tiwọn pẹ̀lú rọrùn kò sí wàhálà kankan ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti sáyé ẹ̀rí tí wọ́n dẹ́wọ̀ l'Abẹ́òkúta nínú àwẹ̀ èrò yẹn pọ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni gbogbo ju yóò lè gbólẹ̀ ẹ̀yin àfa òfò ẹ̀yin torí ogún lórí burúkú tẹ̀ ń gbà ní sáwọ́dí owó òwú tẹ̀ ń kó káàkiri ẹ balẹ̀ Yorùbá jẹ́ pẹ̀lú wáṣẹ òfò wáṣẹ olórí burúkú ẹni tó bá ní ìrònú tó bá lè rò dáadáa yọ ọmọ pé yìí lè ba ògùn kan jẹ́ Ànábì ní badal Islamu gharib fasayaudu ghariban kama bada'at Islamu bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àjòjì yóò tó padà sí bí àjòjì yẹn di bọ́ǹkà àdìsí tí ọba rí bẹ́ẹ̀ ṣé wàá máa rí bẹ́ẹ̀ ní ìsìn gbogbo ṣé táwọn bàbá sí tí wọ́n fi sùúrù sí tí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n fi ṣe wáàsí fáwọn èèyàn rí bí ẹ bá dé lónìí gbogbo òòṣà tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fi Ìsìlámù rọ́pò fún wọn ṣé àwọn olóṣù ti lọ gbé òòṣà wọn padà olórí burúkú ní gbogbo yóò ṣe pẹ̀lú àti olórí burúkú tẹ̀ ń ṣe káàkiri ẹ gorí mú bàrò ẹ mọ ẹran ojú àlọ́ pọ̀jọ́ yìí nìkan lọ́wọ́ wa ẹ bọ̀ sórí social media ẹ mọ̀ ṣe wá sí wàtò yẹn pé yẹn nìkan lọ́wọ́ wa ibi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèèyàn fi gbà nǹkan lọ́wọ́ yẹn akékèké ọlọ́run ẹ má bú yẹn ẹ má bú ẹ̀sìn nìkan tó bá ti bú ẹ̀sìn nìkan ó bọ́ ẹ̀sìn tiwọn náà. àṣemọ́ o Ògúngbọ̀ àṣemọ́. ẹ bá ti bú ẹ̀sìn nìkan ó bọ́ ẹ̀sìn tiwọn náà. aláàṣemọ́ sẹ̀ wala tasubbu alladhina yad'una min dunillahi wa yasubbu Allaha bighayri ilmin tó bá ti bú ẹ̀sìn nìkan ó bú ẹ̀sìn tiwọn náà. Ọlọ́run bá tó ní mùsùlùmí olóní kìrìsìtẹ́nì olóní babaláwo olóní kálukú akékèké ẹ gbọ́ ẹran ẹjọ́ lórí burúkú káàkiri ẹ sọ gbogbo sòkòtò títí kọ́tà gbogbo rẹ̀ akékèké fún yín ṣé jẹ́ fi pín yẹn lẹ́sìn nù ṣé ti ṣe ibi tí tẹkinọ́lọ́jì wà ní ibi ṣé ti bí ti develop wà ní ẹ lọ bèrè ẹ̀ńtọ́ dá Google lẹ̀ níjọ́ ló dé níjọ́ ní ẹbí ẹ̀ńtọ́ dá Google lẹ̀ Larry Park níjọ́ ní ẹ̀dá Google lẹ̀ just 1996 èèyàn wà lè ronú Islam ti wà tipẹ́ lè ronú lọ́nà ẹ má búyàn ẹ má sọ̀rọ̀ síyàn ẹ sọ̀rọ̀ síyàn ẹ ràn ju kẹ̀kẹ́ bí olórí burú ẹ̀wọ̀n tí wọ́n ṣe l'Abẹ́òkúta nínú ọ̀sán àwẹ̀ tí wọ́n ṣe l'Abẹ́òkúta táwọn olóòṣà jáde ní ọ̀sán àwẹ̀ ẹ̀wọ̀n máa ṣe fún yín ni a sọ fún yín ẹ má bu kírísítẹ́nì ọdún kírísítẹ́nì ẹsẹ̀ ẹ má jẹun kírísítẹ́nì ẹ má jẹun kírísítẹ́nì ẹ má jẹ oúnjẹ wọn oúnjẹ kírísítẹ́nì àṣọ òpònú burúkú ara yín ní ìwà máa sọ̀rọ̀ sí ní ìsìn orí yóò ní pé lórí burúkú tó báyé jẹ́ gbogbo sẹ́tà àwọn bàbá ṣe ẹ̀sìn bá gbogbo ẹ̀jẹ̀ fọ́jú gbogbo ẹ̀ pọ̀ lọ́dún sùn lórí burúkú tẹ́lẹ̀ ń ṣe káàkiri láyé ẹ tó bá ní ìrònú inú rẹ̀ ọmọ bàjẹ́ ni ẹ tó bá ní ìrònú inú rẹ̀ ọmọ bàjẹ́ ni pé ẹ̀rí nǹkan náà ti ṣe ẹ wá sọ ìsìlámù ẹ sọ tí rádaràda lójú ara ẹ̀yin lẹ́rí rádaràda ìsìlámù rí rádaràda o ẹ tí ó sì ṣe ó sì ẹ tí ò ní ṣe ni ò ní ṣe ṣùgbọ́n fi wá aṣọ lórí burúkú lẹ̀ kírísítẹ̀nì òde ẹ má bá kírísítẹ̀nì ṣe ti gẹ́gẹ́ ẹ má bá kírísítẹ̀nì sọdún ẹ má bá ṣe gbá ẹ má bá ṣe báyìí ẹ má bá ṣàwọ ẹ bú Kùránì lójú ayé bàbá àwọn sẹ́ni kan tó jáde tó dáná sun Kùránì ìbọ̀rọ̀ ẹnu yín burúkú tọ́lọ́run ti sọ pé tí a bá ti bú ẹnìkan wọ́n bú ẹ lò wọ́n bú ẹ̀yin náà ìbọn kan náà ń ké fún wa ọlọ́run kìlọ̀ fún àṣẹ ẹ̀gbọ́n ni àti ó gbàgbọ́ ìṣẹ́gbọ́ kìlọ̀ fún àṣẹ bẹ́ẹ̀ bọ́ lẹ́yìn pé ṣé ó sọ nítorí bẹ́ẹ̀ ní ìsìn aṣọ lórí burúkú ara yín ẹ̀yin dáadáa ẹ̀yin yà dáa ìpolówó dá mọ̀ ṣẹ́ fún yín ìpolówó dá mọ̀ ṣẹ́ fún yín ẹ wá sọ àwọn náà wá jáde wọn á yẹ gẹ́sì àwẹ̀ táwọn náà gbà wọn kó ẹ̀rí jáde pé àwọn kèfèrí gẹ́gẹ́ ní láwẹ̀. àwọn náà kọ́ gbàwẹ̀. ṣé àwọn ilé ìwòsàn máa ń ṣe bẹ́ẹ̀ ṣe àtẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbẹ́yìn lẹ ebi ń jọ́kẹ́ yẹn bá ti sọ pé mọ̀ ń lọ́ọ̀ gba mọ̀ ń lọ́ọ̀ sin ẹ̀tọ́ náà pàdé tí bàbá tiẹ̀ náà jẹ́ lówó lójú ọ̀nà sáde wọn náà ń kọ́ ní ìṣẹ̀lẹ̀ yóò dáa fún gbogbo àwọn jẹ́ síbẹ̀. àṣẹ. torí pé tí wọn bá síbẹ̀ wọn ò ní jíṣẹ́ gbé ọ̀rọ̀ ó ti di wóró sí wóró àṣẹ mọ́ àṣẹ mọ́. tẹ́ bá ti bú wọn fẹ̀yà ṣubú ńlá hadùwà bìgẹ́rẹ̀ ìlẹ̀ àwọn náà bu ọba torí pé wọn ò mọ aláwọ̀ tẹ́yìn pé wọn ò mọ kẹsí pé wọn ò ní mọ wọn ò mọ ẹni tẹ́yìn pé wọn. àṣẹ mọ́ àwọn tá a mọ̀ gbọ́ àṣẹ mọ́. sọ fún yín ẹ̀gbọ́n ẹ múra sí ọkẹyìn ọkọ náà ebi ẹnu tá à ń sọ náà nù ẹnu tá a ra sí náà àti ìṣe fídíò kankan o àti àrà ṣe fídíò kan lẹ lọ rìpọ́tù àkáǹtì wa lẹ blọọkù wa ní Facebook ẹ blọọkù wa Facebook ẹ mọ̀ wọ̀rí àti tó padà wọ́n tó ṣe padà ẹ̀yin rádaràda burúkú
wọn mọ kọlẹ fún bàbá rẹ̀ wọn ṣe gbá fún bàbá rẹ̀ ànábì bọmọ sọnà ọmọ ọdún 6 ó ṣe gbá lọ́wọ́ ọdún 6 mo dírù sí kékékékéké fún yín ẹ mọ sí báyìí ẹ yọ ní ìkó ẹ sọ bàbá ń di ẹ sọ bàbá ń dà láì mọ sí ẹ rí bí tẹ bá yẹ súnà dé tẹ fi súnà bá ti àjẹdé èmi nígbà tí mo rí ntọ́sẹ̀rẹ̀ ní Abẹ́òkúta kì í ṣe pé bẹ́ẹ̀ ti pọ̀ lọ́bẹ̀ mi nínú jẹ́ o inú àwẹ̀ tí wọ́n ṣe lọ́ba mi nínú jẹ́ torí pé àwọn ènìyàn fún Islam lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin olórí burúkú wèrè ẹ̀yin náà lè dá wàhálà lẹ̀. gbogbo west tí náà wá ìfàyè ni wá lára ẹ fi íńtánẹ́ẹ̀tì dà wá láàmú àṣemọ́ tó tẹ́gùn bá ti dorí yìí ó fẹ́ yọ ni àṣemọ́ náà lórí abẹ́yìí ti fẹ́ ṣe àwọn èèyàn yìí wọ́n jẹ́ ká ó dẹ̀ gbóhùn sókè wọ́n jẹ́ àwọn fẹ́ play fídíò tó ń sọ pé gbóyìn lẹ fẹ́ ṣàárẹ̀ bá gbóhùn sókè àwa ò ṣe mọ́ èmi ò ṣe mọ́ èṣù yìí mi ṣe mọ́ mo yọ̀ǹda yín hello ẹgbóhùn sókè àṣemọ́ sẹ́yìn sì ṣe ká fàyín lé Trump lọ́wọ́ tó bá dé hello à ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ sókè. ayé là gbé àgbẹ̀. àṣemọ́ mo ń jẹ́ yín ẹ pè mí léṣù wuyì eégún wuyì òṣà wuyì àṣemọ́. àtúbọ̀ bá wa tó. àṣẹ. ṣé inú mi ti ẹ̀ dùn. àyíká aṣọ ní àná pé ẹni sùrùsà aṣọ lánàá pé a máa ṣe continuation ibi tẹ̀yìn tẹ̀ ìwọ ṣòwò aláàánú ẹ̀ wá rán mi létí ní sèyàn kọ́lẹ́ṣẹ̀ rán mi létí anybody tó bá jẹ́ ọmọ Yorùbá tó máa pè wọlé sórí show yìí ẹni sùrùsà èèyàn kọ́lẹ́ṣẹ̀ rán mi létí lórí comment section sí wípé Yorùbá wuyì nìkan kí oríkì wọn ó yá ẹ kí oríkì yín 30 seconds kó tó sọ̀rọ̀. àwọn tó bá jẹ́ yẹn òde ó yá ẹ kí oríkì yín. èmi lọ́mọ wọn nílùú Ṣàngàkánù wò wọn dé ṣe Ṣàngàkánù wò ará òde láti ṣe mú ẹ̀ fún mu ọmọ akéwì gbé pẹ̀lú bara ọ̀nà ọmọ ẹja lónìí bó akọ lóníkòkò ló lomi ẹ̀bá òde. o ṣe tí ó sì kún àbí kí n tún kọ́ntínú. 30 seconds ó yá ẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ táwọn máa ṣe é sì nìyẹn bá ti pè wọlé ẹ tó bá ti mọ orí kí ẹ gbà nídìí ẹ ó yá fún wa lọ́wọ́ tẹ́lẹ̀ sọ. ẹ rí èyí tẹ́ ẹ ṣó lánàá orí mi ò ráyè sọ̀rọ̀ lánàá. bẹ́ẹ̀ni. mi ò mọ bí nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe ṣe inú mi dùn gan àwa láì inú mi dùn ṣe rí afa tó sọ̀rọ̀ tó ní inú òun dẹ̀ bàjẹ́ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí inú òun fi bàjẹ́ ni pé ọ̀sán àwẹ̀ tó lọ jẹ́. ọ̀sán àwẹ̀ ni. no ṣé mo pé ẹ wo lẹ́ǹtì ń sìn ṣé mo pé lẹ́ǹtì yẹn ó ti jókòó sáyé ara ẹ̀ tí mùsùlùmí wà bá ń bẹ̀ ni. bẹ́ẹ̀ni. ṣé mo pé rotation ni ti mùsùlùmí. bẹ́ẹ̀ni. ó wà bá ń bẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni ọdún eégún ọ̀hún yẹn ó ti ní táìmù tán máa ń ṣe ààwẹ̀ yẹn dé wá bá ń bẹ̀ ni. ṣẹ́rí bọ́n ṣe máa ń ṣe lọ́dọ̀ tí wọ́n á lè sàn tán bá ń ṣe ọdún eégún wọn ó máa ń bọ́ sásìkò Christmas but ìjọ Christmas yẹn wọ́n fún ní ọ̀wọ̀. bàbá wa kì í ṣe égún lọ́jọ́ yẹn. mo tá à ń sọ fún yín ni wípé ṣe rí àwọn níjọ́ tí ilẹ̀ Yorùbá ti ń exist ṣe ìlú ẹyọ kan lélẹ́yìí o Abẹ́òkúta nìkan lélẹ́yìí o ṣe rí èrò tó pọ̀ tó báyìí rí. ó wà. bàbá kò sí. ó wà nílùú ọ̀dọ̀ títí wa. bàbá kò sí èrò tó pọ̀ ṣe rí nígbà tá a ti gbọ́njú ẹni sùúrùsà nínú àwẹ̀ nínú ẹ̀rí èrò tó pọ̀ tó báyìí nínú àwẹ̀ rí nínú àwẹ̀. kò sí. kò sí. nínú àwẹ̀ kò sí. àṣemọ́. gbọ́n tí bàbá tó sọ̀rọ̀ láàárín yẹn gbọ́n kan tó sọ ni wọ́n ní kí Saudi gan máa lọ sí yídì àwọn èrò pé èrò yídì Saudi gan wọ́n tó yẹn. bẹ́ẹ̀ni ẹ kí n wá fídíò yẹn fáwọn tí wọn wò lánàá. àwọn èrò pé èrò Saudi tó ń lọ yídì wọ́n tó yẹn gbọ́ àgbogbo kan tẹ́ ṣe lánàá mo wò pátá kò sí èyí tí mi ò bá yín fọ́lù nú ẹ̀ ṣùgbọ́n ẹ rí Ọlọ́run kó ṣàánú wa àwọn alálẹ̀ gan fúnra wọn ti jí wọn sùn wọn wọ́n ti ń fọwọ́ tọ̀sí ẹni wọ́n ti ń fọwọ́ alálẹ̀ gan ló lọ kó sínú Trump ló dá sọ̀rọ̀ Nàìjíríà. náà bàbá wa lórí ọ̀rọ̀ ìṣẹ́jú kan lódòkù lórí ọ̀rọ̀ Trump àti ìlérí tí wọ́n fún Nàìjíríà àwọn Nàìjíríà ń sọ nísìnyí pé kí Trump tó máa bí Trump kó máa bọ̀ kí lè rí sí 1 minute sir kí lè rí sí láàrin ìṣẹ́jú kan. èmi sáà ní sí kó máa bọ̀. kí Trump máa bọ̀. kódà kójú òun ló tún máa recolonize kójú òun ló máa recolonize tiwa kó kún Nàìjíríà sí wẹ́wẹ́ kó kún yẹ́lẹyẹ̀lẹ kó ní kálukú máa lọ tiẹ̀. ok ẹ ṣeun sir. òun ló lè jẹ ká ní ìsinmi. sorry sir.
ẹ tó bá wọlé tó bá mute a máa drop yín ni o kí n rojọ́ lórí show yìí o a ní protocol a dẹ̀ ní discipline tó bá ti bá wọlé tó bá ti bá wa mute protocol wa náà ni pé ká drop onítàn. ta ló ti ta mọ́ ọkọ̀ gbé wọlé náà Àkànbí ẹ má bínú a máa rí yín jọ mi àrá èèyàn lórí péjì kẹ́ni Ajẹ́lẹ̀wà ẹ bá wa gbóhùn sókè. Ẹ gbà mí talent tó ń sùn yẹn Ajẹ́lẹ̀wà ẹ má bínú ẹ dà pa Ajẹ́lẹ̀wà ló ń sùn talent ni Toyib Tijani ẹ bá wa gbóhùn sókè Toyib Tijani ẹ gbóhùn sókè. Ẹ kálẹ́. Ẹ kú dédé àsìkò yìí. Àkó èyí kú dé àsìkò yìí àdúrà wa gbà. Àṣẹ ṣọ́dọ̀ yìí ni background noise wà. Ọ̀dọ̀ mi kọ́. Ẹ jọ bó ní background noise wà. Ọ̀dọ̀ mi kọ́. Ọmọ ọba ẹ má bínú a máa pàdé níjọ́ ọmọ ọba mute náà. Ta ni ò mute ẹ bá mi wẹ́n tí ò mute náà. Mr. Toyib bá wa mute. Mr. Toyib bá wa mute náà à ń gbá ariwo ń bẹ bá wa mute náà. Ọ̀dọ̀ yìí ni background noise yẹn wà bá wa kó níbi tí ariwo wà Mr. Toyib. Ṣé rí wípé àwọn wèrè yìí nígbà àsìkò tá a wà yìí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn tó ní ilẹ̀ Haúsá àwọn àfáà wa ń bọ̀ ta nísìn àwọn àfáà ń sọ̀rọ̀ wípé bí Trump ṣe fún wọn ní Iran wọ́n ní kò dáa wọ́n ṣe pààyàn tó ń lẹ̀ Yorùbá ní jẹ́ kí káwọn àfáà yẹn sọ̀rọ̀ wọ́n fẹ́ impose ṣàríà lọ lé wa lọ́wọ́ ẹ kú palẹ̀ mọ́ ẹ bá wa gbóṣùkọ̀ bá wa tú mi ẹ kọ́kọ́ kira yín náà 30 seconds ẹ kira yín má yẹ ká sọ fún yín ẹ má yẹ ká ẹni tó bá ti gbé wọlé má yẹ ká sọ fún yín 30 seconds ẹ kira yín fún wa a fẹ́ mọ̀ bóyá ọmọ Yorùbá ni yín àti wọn máa ṣe yẹn lórí ètò Yorùbá Wuyì nísìn 30 seconds ẹ kira yín tẹ bá lè kira yín lórí YouTube náà ẹ bá wa kira yín Mr. Toyib ariwo wà lọ́dọ̀ yín yẹn ni o tẹ bá ti kó omi kẹrọ mí tẹ bá ti kó omi tariwo wà Mr. Toyib kẹrọ mí tì. Mo ti kó mi tariwo wà. Ó yá ìṣẹ́jú méjì ẹ kọ́kọ́ kira yín kẹ fún wa ní kọ̀tẹ́kẹ́sọ láàrin ìṣẹ́jú méjì ọ̀dọ̀ yín lariwo wà. Mo ti kó ń bẹ̀rẹ̀. Ẹ kira yín 30 seconds kẹ bá wa sọ̀rọ̀ ní ìṣẹ́jú méjì time yín start láti sìn. Ṣé kí n kíra mi sí ìlú ni àbí oríkì? Ibi tó bá yẹ kira yín sí ló bá wù yín kẹ kira yín sí Amẹ́ríkà ẹ ṣáà ti kira yín lámọ̀. Ó dà èmi wọn bá tó bí sí ọgọ́. Wọ́n bá tó bí sí ọgọ́. Ọmọ ló ní ọ̀lẹ̀. Àdúgbò wò ṣé mo ti kíra mi. Olódò rẹ̀ bàtà ojú ẹja ló mọ̀ jẹ ó yẹ sọ̀rọ̀. Ẹ kú dédé àsìkò má kí wa àwọn èèmọ oríkì ara yín sọ má kí wa àfẹ́ gbọ́rọ̀ yín á gbọ́ yín 2 minutes. Ẹ wo àkíyèsí tẹ́nu fẹ́ pé ìyá mi àkíyèsí ẹ ní pé àwọn pípù yìí nǹkan bíi méjì àbí mẹ́ta òun náà fi fẹ́ gba ẹ̀sìn wa lọ́wọ́ wa. Àkọ́kọ́ níjọba ìgbà mo sọ síwájú pé káwa fún ara náà ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lábẹ́òkúta yẹn ìwúrí gidi ni o. Mo rántí àwẹ̀ kan tó ń bọ̀ tí a ṣe kọjá tó fẹ́ ṣe ìṣẹ̀ṣe báyìí lẹ́kọ̀ọ́ ni wọ́n ká sí ìṣẹ̀ṣe yẹn torí àwẹ̀ ọdún eégún. Ẹ má sọ̀rọ̀ yìí o. Wọ́n fẹ́ ṣe ọdún eégún kan nígbà yẹn tó bọ́ sínú àwẹ̀ báyìí náà wọ́n ká sí ọdún eégún yẹn nítorí àwẹ̀ nígbà yẹn àwẹ̀ tí mo sọ yìí bóyá bí ọdún mẹ́ta sẹ́yìn àbẹ̀ ọdún mẹ́rin sẹ́yìn ṣá ní kíní ẹ̀ ṣẹlẹ̀ tí kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà yẹn dẹ́ yìí sì báyìí Ọlọ́run ti wá ṣe àti mọ ibi tá à ń lọ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ ni pé ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe yẹ pé gbogbo àwọn òòṣà tiwa yẹn tó jẹ́ òòṣà tiwa yẹn náà ká máa ṣe wọ́n dé pé bóyá a máa kọ́lé fáwọn láìsí ìwé èkó sí nígbà fi irú bí tí mo gbé ìwé ìṣàpẹrẹ tẹ bá débi tó gbé òòṣà wọn sí ṣé dandan kí òòṣà máa wá bí tó bá lọ sí.
à ń gbọ́ yín bàbá wa, à ń gbọ́ yín, à ń gbọ́ yín. ṣé àwa náà lè máa kọ́lé ilé alárànbarà fáwọn òòṣà wa ni. À ń bọ̀ ń bẹ̀ náà nìyẹn, à ń bọ̀ ń bẹ̀ náà nìyẹn sà. ibi tó ní láǹdé báyìí sí ó yẹ kí wọ́n ti modernize rẹ̀ pé at least àwọn tó bá rí ó máa wà òkè kò ṣe lọ́dọ́ pé àwọn òòṣà bọ̀ máa gbénu gbó. ẹ ṣe bàbá wa ò 2 minutes ti pé ẹ ṣe bẹ́ẹ̀ tí ẹ mọ orí kì í. káwọn náà modernize àwọn òòṣà wa. àti gbọ́ ẹ ṣe ẹ bá wa gbóhùn sókè. hello. ṣe rí ẹ̀yìn ló ń gbọ́ yín yà èmi ń gbọ́ yín báyìí kedere. bàbá wa lórí TikTok 2 minutes yìí ti pé àmọ́ wàá dáre. bàbá wa lamẹ́ríkà 2 minutes yìí ti àbí lórí TikTok 2 minutes yìí ti pé ẹ ṣe. ó dáre lọ́wọ́ Mr. Toyibu ẹ bá wa gbó sókè lórí fóònù. Mr. Toyibu 2 minutes yìí ti pé ẹ̀dẹ̀ mórí kìyìnkì. ṣe rí wọ́n lè nílùú kò ní jẹ́ kí ìlú tú lórí òun. bẹ́ẹ̀ni. lóòótọ́ gbogbo wa àjọ nílùú yẹn ni ó ti yé. ẹ bá wa power tap ẹjọ ẹ bá wa power tap. ká ṣe nǹkan tó máa rọ gbogbo wa lọ́rùn. ṣe rí a sì máa pariwo fún bàbá Tinubu ẹ wo tàìrè ẹ wo àwọn tí wọ́n fẹ́ dá gbogbo nǹkan yẹn lẹ̀ nínú ìlú ẹ̀ kí ló gbẹ̀yìn wọn ọdún 10 kó débi èèyàn bíi 20 nínú àwọn tó hàn fẹ́ ìtìní fún bàbá yìí kọ́ lè kó wọn wọ́n bá ti kó wọn àwọn tó kù wọ́n á tí wọn gbogbo nǹkan tó wọ́n ṣe. orí ibú tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni kó wọn. ẹ̀yin tẹ́ bá support kí wọ́n kó wọn ẹ bá wa kọ sí comment section if you support Trump tó kọ́ máa ń kó gbogbo wọn àti tilẹ̀ Yorùbá náà kọ́ gbogbo wọn kọ́ máa rù wọ́n lọ. máa rù wọ́n lọ. èèyàn kọ́kọ́ kó jẹ́ kí àwọn tó fẹ́ fojú wọn kó fi dófin kó jẹ́ kó máa lọ síbi 15 tó bá ti kó wọn ọ 20 30 tí gbogbo wọn dẹ̀ fojú ara wọn rí wọ́n á dáwọ́ gbogbo rádaràda tó wọ́n ṣe Nàìjíríà yẹn tí nǹkan tó kú yàn kú nínú ìlú yẹn nìyẹn. bàbá wa. àní kan ò ṣe kínní bọ́wọ̀ kan ṣe tó yẹ kó sọ̀rọ̀ lé lórí Nàìjíríà gbogbo wọn ojú kan ni wọ́n á kàn bọ́ bàtà sẹ́nu ọ̀nà nígbà tó jẹ́ pé ọ̀fọ̀ dá wọn ìkan náà gbogbo wọn máa nọrí sí ọ̀rọ̀ very dark man ọ̀rọ̀ pásítọ̀ Àgbàlá ìjẹ́ ló kú wọn kú Nàìjíríà yẹn ni. ẹ ṣeun náà bàbá wa kí ni ó ń dùn nínú ìpẹ́jọ́ ọmọ Yorùbá ẹ fún wa ní sample ṣẹwọ́ṣọwọ́ alánù ọmọ máa ṣe é sí i kí ni tó lè kí ló múnú yín dùn pẹ́jọ́ ọmọ Yorùbá. láti ẹjẹ́ kẹ́mi kọ́kọ́ sọ ṣe ní láti pa ẹni ẹ̀ ń jẹ́ yẹn náà hello. à ń gbọ́ yín sá ìṣẹ́jú kan náà lẹ ní 1 minute kí ló múnú yín dùn ọmọ Yorùbá ni. láti pa orúkọ tẹ́ni ẹ̀ ń jẹ́ yẹn ó dùn mí inú ó jẹ́ kí inú mi dùn pé mo jẹ́ Yorùbá wù yìí ibo la dé tí ìyí wa ò dé ẹ wò mi tiẹ̀ ní pé mo jẹ́ Yorùbá yẹn ìkan ìdùnnú tó ń dùn èmi inú lásán lórí ẹ̀ ó tó kan. ó dà ẹ ṣe gan inú yín dùn tó pé ẹ jẹ́ ọmọ Yorùbá tó pé Yorùbá wù yìí ẹ ṣe gan bàbá wa thank you so much. Yorùbá wù yìí o Yorùbá gba ẹ tó bá mọ̀ tó mọ ẹ o Yorùbá á wù yìí gan ni o. ó yá ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn wọ́n tó pé Yorùbá wù yìí làwọn ṣe náà wọ́n ṣe ń dùn ẹ jọ àti join kíní yẹn mọ́ ṣò wa láti àná. nígbà ó ọ̀rọ̀ ẹgbẹ̀rún ó bọ̀ dẹ̀dẹ̀ wọ́n fi tẹ ìkìrìbó lójà kájé. ó yá. ọjà ló dé ìjọ kálọ̀ wọn ló fọ̀ fún ọmọ ìkùn olóòsì mi èmi lọmọ aláròdò abẹjà gborogboro láàrò ní ìpètù Ìjẹ̀ṣà. ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn ṣé àwọn Ìjẹ̀ṣà náà máa ń ṣe iṣẹ́ ẹja ni. ẹja yẹn ló dàbẹ̀ ní pé kìnní lọ́dọ̀ wa bóyá òun náà fi pilẹ̀ yẹ ìgbàgbọ́ torí kì í wá nìyẹn ọmọ aláròjọ. so ó ti yé wa sí bàbá wa a lè ṣe níbi oríkì nísìn ó jẹ́ ká mọ̀ wípé ìpínlẹ̀ Ìjẹ̀ṣà ẹja wà ń bẹ̀ thank you sir ẹ bá wa gbóhùn sókè kékeré bá wa sọ. ṣe rí ẹ̀kọ́ tó dùn mẹ́rin nínú lórílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá tí nígbà táwa wà kékeré gbogbo àwọn oúnjẹ rádaràdá tá à ń jẹ kọ́ là ń jẹ
wọ́n máa ń ṣe àwọn oúnjẹ kan lọ́dọ̀ wa ń gbà wọn lásìkò àgbàdo wọ́n máa ń pè ní kọ̀ǹgó tán bá dín báyìí bí àkàrà náà máa lọ o. kọ̀ǹgú náà ń pè lọ́dọ̀ sí wa. àgbàdo náà fi ń ṣe. bẹ́ẹ̀ni. nígbà táwa wà ní kékeré èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ wọ́n máa fi ń ṣe mọ́ínmọ́ín mọ́mọ́ la máa ń pè téèyàn bá jẹ́ ọkàn olúwa ẹ̀ máa balẹ̀ ni. so náà gbogbo ìgbà yẹn kí ni gbogbo rádaràdà ká ń jẹ. bàbá wa náà nísìn Trump ń bọ̀ ní Nàìjíríà fún ètò ṣàríà lọ àwọn náà tó káwọn fẹ́ ṣàríà lọ náà wọ́n àtàkì Iran nísìn wọ́n ti jẹ president wọn àwọn àáfàá ilẹ̀ Yorùbá láti àná ni wọ́n ti ń ṣe fídíò wípé àwọn Nàìjíríà gbọ́dọ̀ lọ sọpọ́ọ̀tì àwọn Iran láti bá Amẹ́ríkà jà ẹ tó bá wa mute ẹ má bínú tá a bá drop yín o àgbọ̀n kankan lórí péjì yìí o. iṣẹ́ rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn wọ́n tó bọ̀ fi ń lé Trump lóró ni. so wọ́n ní Nàìjíríà gbọ́dọ̀ dìde láti lọ bá Trump jà ṣe fọwọ́ sí sà. òun náà ni mò ń sọ nǹkan tí Trump fẹ́ ṣe fún Nàìjíríà àwọn ṣẹ̀ṣẹ̀ máa jẹ́ ó ṣe fún àdúrà àwọn alálẹ̀ ló ń gbà. mo sọ̀rọ̀ kan lọ́jọ́ kan mo ní nígbà tí Yorùbá nation gbóná girigiri máa nǹkan àpótí ẹ̀rí ó máa ń ṣe àwọn àdúrà kan ó ní nǹkan tó máa ṣẹlẹ̀ tí Yorùbá nation máa tètè bọ́ sí ọlọ́lọ́run á jẹ́ kó ṣẹlẹ̀. àwọn nǹkan tó ń fẹ́ ṣẹlẹ̀ àdúrà yẹn ibi tó yọrí sí nìyẹn. kódà ẹ ṣeun bàbá wa Ajíṣọlá lórí TikTok ẹ bá wa ọ̀ mute ẹ ṣe wà gan bàbá wa sà bàbá wa Ajíṣọlá lórí TikTok ẹ bá wa ọ̀ mute mo láìkí oríkì yín yẹn o ìjẹ ìṣàlú èrè ìṣẹ́jú méjì má kì mí oríkì ara yín lè máa fi ṣe ẹ lò sí wa ta fẹ́ máa ṣe lórí péjì yín nìyẹn má sọ pé Yorùbá wòye ẹ̀ka ẹ má kì mí má gbá yín blò lẹ́nu ó yá. Wòyíra kó má bàa rẹnu kí ẹrù kára lára lẹ́nu kò lè sí ọmọ wòyíra kó má bàa rágbákígbá ní kẹ́kẹ́ sọ ọ̀rọ̀ ló kò má jẹ̀bi àrùn báyìí ṣiṣẹ́ okùn tẹ́mílẹ̀ wọn ò bá torí ẹni wá òun tí mo bá wá jorí ẹni lọ kò má jẹ̀bi àrùn báyìí ṣiṣẹ́ ìyá mi bá mi gbà bẹ́ẹ̀. ẹ káàbọ̀ mi ìbá yín gbà bẹ̀ tó lórí kì mí ni okò Àlàkẹ́ ọmọ àjẹbí ọ̀rọ̀ yọ̀ òkò tẹ́mílẹ̀ mi ò bá torí ẹni wá ohun tí mo bá wá ju torí ẹni lọ. Oko ó máa jẹ̀bi ọ̀rọ̀ yọ̀ òkò tẹ́mílẹ̀ mi ò bá tẹrí ẹni wá ohun tó mo bá wá ju torí ẹni lọ. ìlú wo ni ọ̀dọ̀ yín. Ọ̀ṣun ni bọ̀. ṣe rí nísìn tí wọ́n sọ pé má jẹ́ ká máa bára wa jà Ọ̀ṣun ni wọ́n o oríkì ilé tèmi òun lóríkì ilé tiwọn. ṣe pé Yorùbá a gbọ́dọ̀ dúró lẹ́yọ̀ kan in respect of any ẹ̀sìn tó lè máa ṣe. Irrespective of anything tó lè máa ṣe òkò Àlàkẹ́ ni ó máa jẹ̀bi ọ̀rọ̀ yọ̀ òkò ní mí òkò tẹ́mi ńlẹ̀ mi ò bá torí ẹni wá bá mi ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè àjọ ń ṣètò ní o so ẹ bá wa dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nísìn wọ́n ní lórí ta wọ́n ní kí Trump máa bọ̀ tó máa bí da àwọn àáfàá ti ń bọ̀ ta lọ́dọ̀ ti pààyàn ní Nàìjíríà wọn ò bọ́ta sọ̀rọ̀ wọ́n ti ní kí Trump máa bọ̀ wọ́n tó máa bí Trump rẹ̀ kó gbórí sí. ẹ jọ̀ọ́ kí Trump bá ṣàbẹ̀ wá wọ́n máa kọ́ máa fàyè nìkan lọ ṣàjọ àwọn ọmọ Yorùbá àtàtà kókó wa sílẹ̀ àwọn àfa àwọn Fúlàní ni wọ́n kó máa kó wọn lọ. bàbá yìí ò dáa. àwọn náà láyà àwọn ni wọ́n ní àgbà Kùránì ń bẹ fún wọn wọ́n á kàyà tí wọ́n á ka kùsì. wọ́n á fi fèsì Trump. Allahu Akbar. Kí ló dùn ní ìpẹ̀jọ́ ọmọ Yorùbá sà? Kí ni tó dùn ní ìpẹ̀jọ́ ọmọ Yorùbá? Ìyá mi kò sí ìbànújẹ́ ní ibi tí ìyànjẹ́ ọmọ Yorùbá. No, kí ni nǹkan tó dùn nílẹ̀ fún wa ní sample ṣó ń jẹ ní ṣáṣọ ni? Ṣé ìwà wa ni báwo la ṣe rí tó dùn mọ́ yín? Ìyá mi ló kàn kán ní Yorùbá fi yóò di. Ọ̀dà ẹ ṣeun gan bàbá wa ọmọ ọba ẹ bá wa gbóhùn sókè. Ẹ ṣeun gan bàbá wa ọmọ ọba ẹ bá wa gbóhùn sókè. Ìyá wa Melina ẹ bá wa mute ẹjọ́ o àkínfà ìgbà yẹn lórí page wa o. Okay, ọ̀sọ̀ èmi olóríkì òun nígbà boríkì mi
ó yẹ ẹ sọ pé sure fúnra yín tẹ́ bá ti mọ oríkì yín sọ pé sure lókèjì yá àmọ́ gbalagbà o tó bá ti mọ oríkì ẹ a máa ṣe sure fún ẹ àgbọn kankan. oríkì ẹ̀ sọ́kà lórí ilé ni so òkìlá náà ó yá 2 minutes question tó wà nílẹ̀ ẹ ṣe àmọ́ question tó wà nílẹ̀ àwọn mùsùlùmí ti ń bọ̀ ta lórí ọ̀rọ̀ Iran wọ́n ní Nàìjíríà máa gbé gẹ̀ẹ́sì Trump wọ́n ní kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀ pé ṣàríà lọ yàn gbọ́dọ̀ ṣe ni wọ́n dẹ̀ máa gbèjà Iran. ẹjọ́ tó yọrù tó dènà dín nínú ọ̀rọ̀ wọn wọ́n ní kí Amẹ́ríkà máa bọ̀ ṣé ẹni ẹjọ́ wà fún ọ̀rọ̀ rẹ̀ pé ìyá òun ni wọ́n tí ìbọ̀kọ̀ tó fẹ́ ṣe Iran tí wọ́n fẹ́ fẹ́ra wọn wé Iran wọ́n yọ bẹ́ẹ̀. wọ́n lọ́mọ ìyá àwọn ní Iran wọ́n lọ́mọ ìyá àwọn pé Trump ò lá. ìyá wọn ní kí Trump máa bọ̀ ọ́n bí kan tó gbìmọ̀ jù pé àwọn tó kàn ló máa fara gbájú wọ́n máa sá lọ lórí ṣé ó lè dá Burkina Faso lásán mú níbi tán kọ́lẹ́tà sí. wọ́n ní kí Trump ní kọ́kọ́ wọ́n náà àti Israel Netanyahu àbí kí lórúkọ tiẹ̀. èèyàn fi wọ́n lè yẹ òtún yà lẹ́nu kó náà fẹ́ tó bá nà mí tó bá dé tí àwọn tó bá dé tán sí ẹ bá gbọ́ jí ẹgbẹ́ ẹjọ́ ìdákun ló máa gbé yìí wọ̀ torí ìyá náà kọ́lẹ́tà sí èèyàn bẹ́ẹ̀ ṣe máa jí tó máa kọ́lẹ́tà sí ìyá ókè Boko Haram lásán náà lè pa náà kọ́lẹ́tà sí Israel àti Amẹ́ríkà ṣé ìtẹ̀wọ́n dàbí pé tó ló fẹ́ lọ bá kìnìún jà lọ́rọ̀ wọn ṣé ìyá ló máa bá bẹ̀ ẹ rò pé wọ́n yẹ ṣe gàgà Nàìjíríà tí wọ́n wò wọ́n lọ́rùn pé Amẹ́ríkà. jẹ́rìí Amẹ́ríkà ó ń dẹ́wọ̀n. bàbá wa ẹ fún wa ní nǹkan ẹyọ kan tínú ìfínú péjọ ọmọ Yorùbá. ìṣẹ́jú kan lórí fóònù sà. kí lẹ wí. oríkì ni inú ṣe inú péjọ ọmọ Yorùbá ó dá ìyá mi kọ́ dẹ̀ mọ̀ gbé pẹ̀lú láìpẹ́. ẹ ṣeun ẹ̀dẹ̀ mo oríkì yín kí ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. lórí fóònù ẹ gbóhùn sókè àti píkọlù yín o. ẹ gbóhùn sókè lórí fóònù ẹ lẹsẹ ká lẹ́nìsìn náà. ẹ tẹ́ bá wà lẹ́gbẹ̀ẹ́ madam ẹ má máa pè wá tẹ́ bá wà lẹ́gbẹ̀ẹ́ madam ẹ má pè wá tẹ́ bá ti kó lẹ́gbẹ̀ẹ́ madam ní kẹ́ máa pè wá ìjọ Facebook lè tẹ̀ ń flag show mi nǹkan ń ṣe yín ni ẹ kú dédé àsìkò yìí sá o. hello ẹ kú dédé àsìkò yìí sá. hello mo gbọ́ yín ṣé dáadáa lẹ́wà o. adúpẹ́ sá. ọmọ sakila wa o. èmi náà lè kí oríkì saki. ẹni bá tẹ́ bá ti pọ̀ wọlé tẹ́ bá ti kí oríkì yẹn máa drop yín ẹ kí oríkì yín sá. ọ̀dà ok èmi lọmọ saki nílé ògbó ọ̀rọ̀ ké àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá tó bá di jẹ́ rẹ́ ní sólógún tó bá di jẹ́ ọjà rẹ́ ní sàṣàbàrí àjèjì kì í bá wọn sàṣàbàrí tẹ̀rù tọmọ ní bá wa rológun ológun wọn ni mo gbójú lé àṣàbàrí wọn ni mo fẹ̀yìntì wọ́n ní mo fẹ̀yìntì tí mi búyà jẹ tí mi yẹ ká ń gbá lójú ẹlẹ́yẹ àjọ ò gbọ́dọ̀ pa mí ó tìkàtìkà ò gbọ́dọ̀ sọmọ ẹ lóògùn ìgbésẹ̀ tèmi mọ̀dé ni o. ẹ ti ẹgbìyànjú ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá yẹn gbìyànjú now àwọn. láti kánà bẹ́ẹ̀ àmọ́tọ̀ wọn bá tí àwọn náà mọ̀ ń gbọ́ lẹ́nu àwọn. ó dà ẹ ṣeun ẹ bá wa dá sí ètò àwọn mùsùlùmí Nàìjíríà ti bọ́ta wọ́n ní kí Trump àti Israel máa bọ̀ wípé ẹ̀mí wọn ò gbé wọn ò lè pa ṣàríà lọ ọ̀run wọn ò dẹ̀ lè. sẹ́rí wọ́n ń tẹ̀ ìjánu lásán ni mo fẹ́ ṣe ọdún tí Saddam Hussein tí Amẹ́ríkà lọ àtakò Saddam Hussein àní àpá kẹ́ńbì Fúlàní náà ni dojúmọ́ náà mọ̀ fàlùkùrù tí ọmọ ikú òun ránṣẹ́ sí Amẹ́ríkà dojúmọ́ tó bá ti kúnnú báyìí náà ẹ̀ báyìí náà yóò mọ̀ sẹ́dà àlùkùrù sí Amẹ́ríkà last minute òun gbẹ́ náà padà lọ ọdún yẹn ni sẹ́yìn náà tó lọ́wọ́ ni ó tún ní ẹ̀dẹ́ ó ń lọ ní ọmọ lọ máa lọ tó pé wọ́n pa òun yẹn lọ ó tún ní ẹ̀dẹ́ báyìí dókèjì báyìí ọ lásìdẹ́ǹtì ló kù ẹ̀yẹ́ sọ pé àlùkùrù tó ló ń fà fún Amẹ́ríkà yìí náà ló dà lé lórí wọn. ṣé tí yẹn bá ṣe kẹ́ ọdún yẹn ó yẹ gbogbo àwọn yẹn lẹ́nu ọkọ̀ ń lọ ni bẹ́ẹ̀ ni pé bí kéèyàn ti jáde láti inú ọkọ̀ ni lẹ́kú sí báyìí orí bọ́ ni òkú rẹ̀ wọ́n gbé wá lọ́sẹ̀ gẹ́gẹ́ ẹ tí wọ́n pàdé rẹ̀ Amẹ́ríkà ti ẹni tí yẹn bá dà bẹ́ẹ̀ nìyí àwọn tó sọ pé in God we trust kò sínú àlùkùrù tó ń gbé àwọn fàlẹ́ Amẹ́ríkà lórí kò lè ṣiṣẹ́ mọ́. ọ̀dà ẹ ṣe bàbá kí ló ń dùn nínú ìpẹ́jọ́ ọmọ Yorùbá kí ló ń dùn nínú ìpẹ́jọ́ ọmọ Yorùbá.
òun tó dùn mí tó Yorùbá dé ibùn kẹsí ọgbọ́n Ghana bíi gan. fóònù mo drop yín lẹ́ẹ̀kan tí bá drop yín sí mi ní tún yín gbé wọlé bá wa mute o à ń gbọ́ yín sà kí ló dùn pẹ́jọ́ mọ́lẹ̀. Ghana bíi Yorùbá ní ìgẹ̀ orí tí ọba tẹ̀lé tó wá rí pé alẹ́ tàbá respect tó ń fi Yorùbá látẹ̀ gan ó ju ti àwọn ọmọ Yíbò lọ tó wá di pé Yorùbá lẹ́yìn. Yàrá mo dúpẹ́ bá wa ọ̀ mute. tí kí wọ́n ti ṣẹlẹ̀ báyìí tó bá ti pé Yorùbá ni wọ́n ti pé àwọn olè ṣèyàn burúkú. wàláì nílẹ̀ yín Ghana bí o Yorùbá ní ìgẹ́ bí. ẹ ṣeun gan adúpẹ́ yàrá mo dúpẹ́ bá wa gbọ́n sókè ẹ ṣeun gan bàbá wa. wọ́n ní ẹni sùnwọ̀n bẹ́ẹ̀ èèyàn gbọ́ nǹkan tí bàbá wa yìí sọ wọ́n ní àáfàá kan ní ọ̀dọ̀ àwọn wọn ló máa ń fa àlùkùlùtù lé Amẹ́ríkà lórí k'Amẹ́ríkà lè bá a parẹ́ gẹ́gẹ́ bí Mufti Oníbẹ̀lẹ́nu tó ṣe àkànṣe àdúrà ńjọ́ kìnìún ní last month pé lórí Amẹ́ríkà bí last month àbí last 2 months lórí Amẹ́ríkà ẹ̀dígbọ́n kan tó sọ̀rọ̀ kúrò ìṣẹ̀lẹ̀ sáfà náà ẹ bá wa gbóhùn sókè yàrá mo dúpẹ́ ẹ ṣeun. ẹ kú ètò ìyá Yorùbá mi a kú oríire náà oríire wa dẹ̀ máa tẹ̀síwájú nílẹ̀ ní àṣẹ bẹ́ẹ̀ náà ìwọ̀n tí ì rí púpọ̀ oríkì tèmi ni èmi ní ọmọ òfè ọmọ àlàyé ọmọ amúyán ọmọ di má lọ bẹ̀ èmi lọmọ ṣòro fẹ́ kó yẹnu èmi lọmọ àìró